Zambodia Mumbo. ẹ má wọ madam ẹ má fi àbùsí wàhálà o ẹ jọ ẹ rí arákùnrin kan tó sáré wọ bíbá yìí nísìn. ẹnìkan kò wọ bí o. bẹ́ẹ̀ ni ààrẹ egún tó ń já jìkẹ́. ẹ rẹ nìkankan. ààrẹ nìkankan. hello madam ẹ jọ sorry for disturbing you ẹ jọ ẹ má bínú ṣé ẹ ṣe àkíyèsí pé ọkùnrin kan sáré wọ bíbá yìí ní sínsìn. arákùnrin. arábìnrin ló ń gbé bíbá ìkẹsà arákùnrin. Brother, mo fẹ́ pé àwọn ọlọ́pàá yẹn ṣì wà ń ta o. Tẹ́ ẹ bá dẹ̀ mind, you can sleep over.
Ǹjẹ́ a rí ẹni tó lè sọ anything fún mi láàrin? Where is Desmond? Sir, Desmond àti Tracy dìjọ escape ni immediately tó kàti fò sir. And? It's true we both escaped, but we went either ways. Immediately for spider kó gbé mi kúrò ńbẹ̀. Ǹjẹ́ a rí ẹni tó try láti contact Desmond? Yes, we did, boss. But we could not get through. So? Boss, I'm sure that Desmond is in safe hand. Nothing is going to happen to him. Oh. Desmond. But that talent, baby. Oh, I'm asking after the girl living in this room. Okay. Arábìnrin tó ń gbé bí ni mò ń bẹ̀rẹ̀. Mo kenta rí nù, kò sí nílé. I'm sorry to bother you. Níbo ló lọ? Ó rè bí sẹ́. 6:30. Ẹ jọ̀ọ́, ibo níbi iṣẹ́? Ẹ wo ìbéèrè pọ̀, ilé ijó. Ilé ijó. ṣẹlẹ̀? Ẹ̀yin náà ni mò ń dúró dè mà. Ó dúró dè mí? Ṣó yẹ kó dúró dè mí? Wá gbọ́dọ̀ lọ. Mo fẹ́ sáré lọ múra ni mà. Mo fẹ́ múra. Dúró lọ kí ló wà lára ẹ tó mú? Kí ló wà lára ẹ tó mú? Ó yá nísìn kíá. Wá. Padà ń bí. Wá jẹ́ kí n sọ kílíkọ̀ fún ẹ. Wo mi fẹ́ gbọ́ kó ṣe rádàdà bí ti jẹta. Kó mówó wálé ni. Gbogbo tó bá gbà ni kó fi fún. Kó make sure kó mówó wálé. Kí ni mo sọ fún ẹ? Kó mówó wálé. Okay, alele. And wá. Owó mi ò dín o. Ṣé o ti gbọ́? Adéọ̀yọ́ jìnnà sáyọ̀ sọ́sá mi o. Make sure owó mi ò dín. Tó bá dín, ikú ni fún ẹ. Okay, ó dàbọ̀. Ṣùgbọ́n lọ́jọ́ kan bí mo ṣe bó nílé ńlé nìyẹn. Look at the idiot. Aṣẹ́wó onírànú orí bó ṣe rí. Sọ fún yẹn yìí lè gbọ́. Ṣọ wá rí lẹ́nu iná ti mú ẹ. Wá jẹ́. Ṣé mo ní kó máa lọ ní? Olè ọ̀dọ́ kan. Wáyà ẹ̀ ti likù. Olè. Kó bá
bá ti rí meat pie àti coke tó gbé wọn lọ sí Mr. Big. Àtìgbà yẹn ni mo ti sá kúrò nílé tí mo di ọmọ ògbóró. Ibi tí oorun bá bá àdán mi, ibẹ̀ ló ń sùn. Bàtọ́lọ́run bá ṣe, mo rówó díẹ̀ ṣàjọ tí mo fi gba ibi kékeré tó ti rí mi lọ́jọ́ yẹn. Ṣó ti tán? She's my stepmom. God. Alex. Yes. So, any job don't pray lọ́kùnrin. How far now? And guys, we'll get ready. Yeah. Ìyẹn dẹ̀ dá lóòótọ́ àti pé okùnrin yẹn fi ń gbé tòde. I need that. Let's go. Ẹ jẹ́ a lọ ṣàwọ̀ ẹni. Sorry. Stand up.
Desmond? Sir. Can I see you? 1 minute. No problem, sir. I'm coming. Sit down. Desmond. Sir. Ta ni lady tí ó wà nílé pẹ̀lú ẹ yẹn? Èyí mo fẹ́. Mi ò béèrè orúkọ ẹ̀, báwo ló ṣe jẹ́? Ọ̀rẹ́ mi. You know the rule! You know the rule! One of the rules of this gang is no females in our lives. Ó dẹ̀ mọ̀. Ó mọ̀ dáadáa. Ó mọ̀ rules. Ó dẹ̀ decide láti go against it. Ó tún wá wò sùsù, ó tún wá gbé ajá wọlé ẹ̀kún. Wọ́n á béèrè lọ́wọ́ ẹ̀kún pé kílẹ̀ ẹ̀kún máa ṣe. Ọmọ àlè yẹn. I'm sorry, sir. Iṣẹ́ ìṣù mi dẹ̀ ní ṣerú ẹ̀ mọ́ láéláé. Dáfẹ́ ló tóbi sọ́sẹ́ ìṣù. Shut up. Oh, you shut up. Andrew. Èmi kì í ṣe gúnugún tí jẹbọ ìṣàlú ayé. Èmi kì í ṣe àkàlàmọ̀gbò tí jẹbọ ìṣàlú ọ̀run. Èmi gangan lòòṣà tí rán iṣẹ́ ikú sí ẹni tó bá wù mí ní ìgbàkúgbà tó bá wù mí. Andrew, tí o bá ní àǹfààní àti táyé wa, you will never dare me. Guys, kill them. Desmond, kí ló rí lọ́bẹ̀ tó fi wàrú ọwọ́? Sorry, sir. Sorry! Fún ẹ ní 30 minutes. Kò fi waste girl. Sir. Waste her. Customer ó ga. Ó ga ṣé Nàìjíríà ni àbí ẹ̀kọ́? Èmi ló yẹ kí n béèrè lọ́wọ́ yín bóyá ẹ travel. Mo travel ọjà ni o. Okay ma. Èló lélẹ̀ ìbáyìí? 100 naira ni. Kí ló dé? Bá ṣe máa ń tà ní ilẹ̀ ìdá. Ó kúrò odò tí ẹ máa rà. Ẹ jẹ́ n bá customer mi náà rà. Ẹ fún mi nylon. Ó kú tàtàṣé. Ẹ fún mi tàtàṣé. Ẹ máa dé bí o. Ẹ ti ṣe tóbi tó sí. Ṣé ká fún mi nylon? Báwo lẹ ṣe tẹ̀ fọ́? 50 naira. Ẹ mú nylon, ẹ fi sí nylon. 50 naira lélẹ̀. Ẹ fún mi. Don't worry, ẹ má worry.
Hello, Alex. Wọ́n ṣe kí ni? Wọ́n kidnap èyí mo fẹ́. Oh, mi nẹ̀. Ìyẹn ló fà á tó fi jẹ́ pé ìwọ nìkan ni mo fún ní àyè privacy láàrin àwọn tó kù ẹ̀. Ǹjẹ́ ó wá yẹ kó jẹ́ pé ìwọ ló máa fi ọwọ́ pa ìdámilójú? Mo tún fún ẹ ní àyè láti ṣe àtúnṣe àmọ́ o ní kò sọ̀rọ̀ ńbẹ̀. Desmond, ó ti fi ojú ọ̀gbàrá wo kúdẹ̀tì mi. Ó gbàgbé pé èmi ni ikú tí jágbe mọ́ni kó tó pa ni. Desmond, mo fún ẹ ní opportunity láti redeem image ẹ báyìí. Eliminate her now. Desmond. Nǹkan kan dẹ̀ sọ sí mi lọ́kàn Fẹ́mi. Fẹ́mi, ǹjẹ́ o mọ̀ yìí pé tí èèyàn bá fẹ́ jẹ́ èèyàn nínú ilé ayé yìí, nǹkan méjì kan ó ṣe pàtàkì tó yẹ kó nítọ̀hún ní. Kí ni nǹkan náà? Thank you my son. Àkọ́kọ́ gbàrà, èèyàn gbọ́dọ̀ gbìyànjú kó wá owó lọ́nà kọ́nà kó rí pé òun lówó lọ́wọ́. Nígbà tó nítọ̀hún bá wá ní owó tán, tó bá fẹ́ kásẹ̀ gbogbo ẹ̀ járí, kó wá gbìyànjú kó wá agbára kó rí pé òun tún ní agbára. Bí ènìyàn bá ti ní àwọn nǹkan wọ̀nyí méjèèjì, onítọ̀hún ti secure life ẹ̀ nìyẹn. Gbogbo tó bá fẹ́ jẹ́ ó máa jẹ́ lọ ni. Agbára àtowó. Bẹ́ẹ̀ ni, agbára àti owó. Agbára àtowó. Èyí mo fẹ́. I'm sorry. Tó bá tún tayé wa, ò ní yà lọ́dọ̀ mi. Desmond! Everybody, ẹ dàbọ̀ wọn yín sílẹ̀. Desmond! What God? Oh my God! Òun fi bọ̀ sọ́gà ẹ̀ létí. Ṣé o ti gbàgbé ọmọ yín tó ń ṣe ni? Ọmọ àlè ni ẹ. Boss, ẹ sọ fún wọn kó máa miss bẹ́ẹ̀. Wọ́n àndọ̀gí bí ẹ wá ìbọn yẹn sílẹ̀ wo ní pé ìṣọ́run mi ló gbé bọ̀ sí mi. Ẹ wò ní pé bí ìṣọ́run mi ló gbé sí mi. Alẹ̀ dọ̀ tó lè wulẹ̀ dọ̀ màá fi bọ̀ fọ́rí fọ́rí ẹ̀ náà kọjá sọ́gìrì. Ẹ sọ fún wọn kó máa miss bẹ́ẹ̀. Tó bá gbójú sókè máa fọ́rí ẹ̀ dànù. Nǹkan tó ní. Rọra bá mi gbé, rọra bá mi gbé, rọra bá mi gbé. Ọ̀ ẹ bá ṣe wèrè. Dọ̀ ó yẹ jíjẹ. Kí ni jíjẹ? Ok. Ẹ jíjẹ. Má yín o. Ẹ sọ fún wọn. Ẹ gbogbo nǹkan tó bá ti sọ fún yín ni kẹ́ ṣe o. Ẹ má ẹ sọ fún wọn. Ẹ sọ fún wọn kó má bí gbé. Bẹ́ẹ̀ ti dẹ́gbẹ́. Shut up. Why should you shut me up? Why should you shut me up? Onímọ̀ ọ̀mọ́nà. Shut up. You're fucking funny. You're funny for the man. What's that something about? Wow. Ẹ kà fún wọn lẹ́yìn. Ẹ máa jàdí bọ̀. Ẹ máa jàdí bọ̀. Ẹ wọ́n mọ̀ lò. Èèyàn wá pẹ̀lú mọ́kàn. Ẹ jọ. Kí ni wọ́n ṣe fáìdà? What do you get to? Ìjọba akẹ́kọ̀ọ́ náà ló kìlà. Mo ní pàdé. Desmond, kí ló ṣẹlẹ̀ pẹ̀lú ibi tí ọlọ́run lọ ẹ̀?
ẹ̀yin méjèèjì ẹ lọ rí Alex. ká lè ráyè arrange ara wa ká lè mọ next thing tá a máa ṣe la ṣe ń béèrè. Rain. ẹ lọ rí Alex náà. sí wàhálà. Baby, mo ń gbọ́ ẹ. Desmond, wọ́n ní tí kò bá nídìí obìnrin kì í jẹ́ kó mọ́lù. Ǹjẹ́ o lè sọ reason tó ṣe yan irú iṣẹ́ yìí láàyò? Èyí mo fẹ́. Àwọn àgbà bọ̀ wọ́n lẹ́ni tó bá béèrè ọ̀rọ̀ ló fẹ́ di ẹ̀gbọ́n. Àmọ́ kò ń ṣe ọ̀rọ̀ tá lè sàn tọ́lọ ni o. Màá gbìyànjú sọ díẹ̀ fún ọ nínú ẹ̀. Torí ẹni tó bá máa wọ ní tabako, a ò gbọ́dọ̀ parọ́ fún. You are my blood. Mo fẹ́ kó mọ̀ wípé ojú ẹni máa là àríyànà. Ẹ káàsán, adúpẹ́. Àbáyé o. Ẹ wo ẹ ti ń mọ̀ ṣe àìní mọ̀ ṣe Ọlọ́run jẹ́ kẹ́ rí. Àṣẹ. Àpẹẹrẹ síbú náà ń pè bẹ́ẹ̀ ẹ̀ ní máa padà sí ibú. Sẹ́ẹ̀rì ọ̀gá tíṣà sẹ́ẹ̀rì lẹ́nu ìgbẹ́dẹ́nu àbáwá gbogbo ọmọ wa èbò ńláńlá ni ó ń fọ̀ sí alẹ́ ìyàtọ̀ tún ti dé bá wọn gbà. Bẹ́ẹ̀ni àwọn tá a rò pé orí wọn ti dọ́ta pé wọn ò ní mọ̀ kankan èbò ńlá ló ń fọ̀ báyìí. Sí ẹ mọ tó ṣẹlẹ̀ nú ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí kò jọ èmi lójú ṣẹ́rí Yorùbá náà ni wọ́n máa ń pa lówe wọ́n á pè kíkọ́re mímọ̀. Bẹ́ẹ̀ni. Òwe alágbára nígbà tá a ti teach wọn they must know how to speak. Bẹ́ẹ̀ni rí ọkọ ọba àdó ọba kò ní sáyé lẹ́sẹ̀ ẹ máa mọ̀ ọ́n ṣe. That is where the exposure started. Bẹ́ẹ̀ni ẹ wo adúpẹ́ gidi o adúpẹ́ lọ́wọ́ yìí o. Ẹ sà wọ́n fi iṣu yẹn jíṣẹ́ o wọ́n fi jíṣẹ́ fún mi. Iṣu lẹ̀ ń dúpẹ́ sí ń tẹ́ ẹsẹ̀ lẹ̀ ń jẹun ẹ̀ ń jẹ lọ́jọ́ kú ni. Very sweet and dry yam. Thank you. Bẹ́ẹ̀ni ṣé ẹ wá rí ọ̀gá títà ẹ̀ tí ì rí kankan ẹ gbádùn iwájú báyìí. That's right. That's right. Yeah. Tani yẹn? Ta lélẹ́yìí? Mo ṣẹ̀ṣẹ̀ wọlé lọ mú nǹkan sí ni. How did you get here? Who are you? Mo kẹ́rọ̀. Lọ́dọ̀ rẹ̀ àbọ̀wọlé. Ọmọ chiefu ni. Ọmọdé yìí. Mo gbé. Mo kẹ́rọ̀. Yé! Ta ni yẹn? Ta ló ẹ̀yin wo ni yẹn? Eléyìí tún ga o. Alex, it is set. Mo fẹ́ a continue story lọ́jọ́ mi jẹ́ ká máa lọ. Sorry. Kí ló máa ṣe báyìí?
What's up, Spider? Man. Bastards! Rubbish. I'm waiting. You're shorty. Yeah. One silly man. Let go. Let go! Come on! Give me good news. Boss, empty space, Labambe. I guess they escaped, sir. But I'm going to down now. Yes. I'm going to be empty, man. We only shot one man down. What is Salo? Boni, wọ́n fẹ́ bá yàrá já. Ẹgbẹ̀rún sàámù wọn ni. Kò lè sàámù Ọlọ́run lọ́wọ́. Let's get cracking. We shall eliminate all the eliminatables. Of course. Let's get cracking. Desmond, Juma Turari, àbí? Ojú ti Turari o. Oh, Spider, má ti pa. Ẹ má pa. Ẹ má ti pa. No. Ó ti yẹ̀yẹ́ mi jù náà. Èmi náà láti yẹ̀yẹ́ kó tó kú. Eventually, ó máa kú. Desmond, I will kill you. I'm going to ya. You know my yeah. Okay? This is the end of the road for you. Bàbá o. Yìí. Mo ti kó. Ṣé wàá pa? Ó tọ́jọ́ mẹ́ta. Iṣẹ́ iná ni iṣẹ́ ni àtijọ́ àti mú ni. Ẹgbẹ̀yìn náà ṣeré bẹ́ẹ̀. Ó dà bẹ́ẹ̀, ṣé o kú fẹ́? Aláwèrè tó bá ti da nǹkan sára tán tá máa ré sí gọ́tà rẹ lu. Èèyàn wa náà ni. Bó ni a ṣe ṣe lónìí? Ẹ fún mi ní jẹ̀dí. So ẹ fún mi jẹ̀dí. Ẹ bá mi fi ibà sí ibà torí ṣe ni mò ń sweat nínú AC. So ibà ti fẹ́ dé nìyẹn. PDP yẹn ni ó wá dà. ANPP ni. Tí ACN bá wà ẹ̀rọ sí. Pepper soup ńkọ́? Ó máa le jù, ìyẹn á ta lẹ́nu yẹ́rìyẹ́rì. Ẹ gbọ́, ẹni yóò fún yín lówó.
Ẹ̀sùn. Má dá wọn lóhùn bọ́n ṣe máa ń ṣe ń bí nìyẹn. Olùyàwó ẹ̀ yẹn fẹ́ kú lálẹ́ àná. Ológogoro. Jẹ̀dí lèmi ń tà mí òtò gógóró. Hello. Ẹ kálẹ́ o. Ó ṣe ń lọ yẹn ó máa lọ rọ́ọ̀lù gọ́tà ni o. Are you mad? Ṣó fẹ́ fi mọ́tò gbá mi ni? No. No. You again? Yeah. What do you want from me? Love. What do you want from me? Kí ló fẹ́? L-O-V-E, love. Love? Yeah. Látọjọ́ tí mo ti rìn èmi ò rí irú Ọlọ́run yìí. No go fit see am. Ìtú wọn. Ẹ tún ọ̀lẹ́ o. Ló ṣe. Bẹ́ẹ̀ báwo ni? Ṣọlá pè ní Pásítọ̀ Solomon. Èmi ni kí ni ohun tí ẹ fẹ́ kí Olúwa kí ó ṣe fún mi? Ó dá wèrè ṣé mo dàbẹ̀ tó ní wàhálà? Gàpá báìbù yẹn dé. Ẹ̀yin ọmọ ẹ̀yin ọmọ ìgbàlà. Get up. Ẹ ṣáà ti rìn. Ẹ̀yin ọmọ ìgbàlà. Ẹ má jẹ wá. Ó sọ̀rọ̀ jù. Ìta. Àkàrà ẹ̀ má lọ gbalẹ̀ epo. Kí Olúwa. Pastor Solomon, ṣé o mọ̀ pé àṣẹ̀ṣẹ̀ yọ̀rọ̀gọ̀ ìmọ̀ tó ní òun fẹ́ yájú sóòrùn ó ṣetán tí ó máa jóná ni torí ìran bàbá ẹ̀ kò yájú sóòrùn rí. Chief, ẹ má bínú. Èmi ò bínú Spider ń gbọ́ ò bínú. Ìwọ pàdé ọ̀rẹ́ dà.
ìṣó fẹ́ ta nǹkan yà fẹ́ máa rojọ́. Ẹ má bínú ìyá mi. Ẹ ní bínú mi. Ẹjọ́ òṣì ló máa ro. Fún mi ní nǹkan tí mo ní kó fún mi. Má bínú. 200 naira. Mo ní kó fún mi ṣe kò jẹ́ lówó lánàá. Nǹkan tí wà sí ló sọ ń pa ẹ̀rọ. Ìwọ̀n lọ́wọ́ a máa sọ́nà. Ó ti yé mi. Ṣùgbọ́n iṣẹ́ yẹn ló fà á, kò ṣẹjọ́ mi. Ó kọjá bẹ́ẹ̀. Bẹ́tẹ̀. I'm living my life for you. That's mine. I'm living. What? You know, leave it. Leave me alone. Leave me. Why now? Out. What? Leave me alone. Leave me alone. Leave me alone. Leave me alone. Oh, leave me alone. Drop me. Drop. Drop me. I will slap at you. You're mine. Don't give me the baby. Crap. Not too so. You carry me like a twelve. Oh, yeah. Go on in. Think I'm. What is it called? What is it? Hello? Hello, sir. Desmond.
káfí yín jẹ oyè àwòdì kẹ má lè gba díẹ̀ irú iṣẹ́ kékeré bẹ́ẹ̀ yẹn lẹ jẹ́ lájẹtì. àwa gan expect pé gbogbo ẹ lè rí báyìí as a matter of fact our plan operation wa to the execution level bí ọlọ́pàá wa ṣe mọ̀ nípa operation wa tó fún wa boss tiwa níbẹ̀ yẹn gangan ni òye wa báyìí ẹ wo that we are alive today alone ni if not ọlọ́pàá yẹn wọn ò bá pa wá. Shut up! Sir? When I say shut up, I mean close those gaps. Ẹ má délé pé gan-an ó pè mí ju iṣẹ́ mi tẹ́ẹ̀rí jẹ lọ. Boss, we really tried. Boss, a gbìyànjú gan. But at any rate, we're very sorry, sir. We're truly sorry. And I promise pé we ò ní ṣẹlẹ̀ mọ́, sir. It won't happen again. Boss, ẹ ṣá mọ̀ pé we ò ṣọmọ lọ́wọ́ wa rí. Kò ní ṣẹlẹ̀ mọ́, sir. Listen, and listen good. Ọjọ́ tírú ẹ̀ bá tún ṣẹlẹ̀, consider yourselves dead. Yes, sir. Yes, sir? Yes, sir. Yes, sir. Yes, sir? Yes, sir. Yes, boss. Èyí mo fẹ́. Wọ́n ní tí kò bá nídìí, iṣẹ́ pé òun ṣàdédé ṣe. Sọ fún mi náà. What has really happened to you? Tade, I was once in love. Èyí mo fẹ́. Desmond. Ìwọ ni fẹ́ mi. Ìwọ ni ayé mi. Lẹ́yìn Ọlọ́run. Ìwọ ló ti kú. Mo wá ń ṣe ìlérí fún ẹ pé kò sí ohunkóhun tó lè yà wá. Ibikíbi tó bá lọ, àjọ máa wà ńbẹ̀ ni. Ipòkípò kò lè wà, àjọ máa wà ńbẹ̀ ni. You shall be mine forever, and I shall be yours in life. Wọ́n tún fi àyájọ́ ọjọ́ ìbí ẹ̀ wọ́n fi ṣèlérí fún ẹ wípé. Happy birthday to you. Oh my God! Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. Oh my God! I love you guys. Alex. Hey, sọ nǹkan kan fún mi, guys. Kí ló dé?
Ó lágbára. Ó lágbára díẹ̀ tọ̀tọ̀. Ṣùgbọ́n a lè sọ pé torí pé ẹnìkan mú mi ó kú, àwa tó kù àdẹ ní mú mi mọ́. Èyí mo fẹ́. Let's bygone be bygone. Okay. Start a new life. Start afresh. Let bygone be bygone. It's easier said than done. Ha. You see, ojú àpá ò lè jojú ara mọ́. Ojú àpá kò lè jojú ara ní tòótọ́. Ṣùgbọ́n mo fẹ́ kó mọ nǹkan kan. Mo fẹ́ kó gbà pé bọ́lá ń ṣe sọ pé ìrìn àjò pẹ̀lú Desmond ṣe máa rí nìyẹn. Báwo mo ṣe fẹ́ bẹ̀rẹ̀? Kí ni mo fẹ́ ṣe? I'm talking about my love, my life, my joy, my everything. Níbo ni kí n ti rí padà? I'm here. Hello? Hello? I can hear you. Hello? Yes? Akimori village. Okay. I'll be there right away. Mumbombe nsi. Àwọn àgbà bọ̀ wọ́n lẹ́ni tó ṣu ló máa ń gbàgbé ẹni tó máa kó lè gbàgbé láéláé. Fẹ́mi Ajétúmọ̀bí ló wà níwájú ẹ̀ yìí, ọmọ kan ṣoṣo tí bàbá ti jà bí. Abo ti gbàgbé ni lọ́jọ́ tó pẹ́ ní Akínmọ̀rin village tá a jọ wà yìí. Torí ẹ̀ gan mo fi ní kó pàdé mi níbẹ̀. Teacher. Mo listen sí. Kí ni problem ẹ? Èmi ọmọ Adégbìtẹ́. Tó yẹ pé ti dùnnú àti ọ̀yàyà ni àwọn èèyàn fi ń gbowó lọ́wọ́ mi nílẹ̀ àtọmọdé àtàgbà. Tí bá fún wọn lówó tọ̀yàyà ló máa ń gbà. Mo wá fún wọn lówó ó wá kọ̀. Teacher, kí ló gbójúlé gan-an tó ń ṣe bí ọlọ́ba? Ẹ ṣé gan, I'm sorry. Tí ó bá jẹ́ pé nǹkan tí mo ṣe yẹn bí nínú ni, ẹ kò ní bínú ni. Ṣé rí bí wọ́n ṣe brought oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Mo dẹ̀ ní discipline àti principle ọdún méjì àti policy ọjọ́ mẹ́ta. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni máa ń follow pẹ̀lú behaviour mi. Èmi dẹ̀ ti gbàgbọ́ pé tilé oge ó tóge jẹ́. So kẹ́ má mind ni mo ṣe reject nǹkan tí mo reject yẹn. That's my belief. Teacher. Mo listen sí. You want to dare me? Àbí? You want to dare me? Ó ti gbàgbé pé èèyàn tó bá fi orí jálé agbọ́n lè tàpá. Bàbá tíṣà o. Tá ń pẹ́pẹ́ ni mi, màá dẹ̀ ta ẹ̀ pa. Tíṣà. Yes, màá ta ẹ̀ pa. Alábí. Kí ló dé? Wèrè tẹ́ ń pè ní tíṣà yìí ni màá ta ẹ̀ pa. Ní kíni? Kí ló dé? Kí ló ṣe? Kí irú èmi nílẹ̀ ṣàmọ́ bí mo ṣe máa ń fáwọn èèyàn lówó. Kí wọ́n á fún wèrè kó má gbà. Tó. Kí ni kí ló jẹ́? Náà ẹ jẹ́ kí n bá sọ̀rọ̀. Èlìwọ̀ táǹkì èmi àta ẹ̀ pa. Àní kò dá lébi tó déhùn. Kí ni máa ṣe ọba yìí yálà bí? Owó tó ní máa rúbọ̀ lójú ni. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n pè mí lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Bí ó bá wá rúbọ̀ lójú bí ajá rẹ̀ bá ń sinmi ọyọ ayẹ kó mojú náà kì í ṣe tíṣà lọ́wọ́ àmọ́ yájú sí. Sórí tíṣà tí wọ́n ń wò yìí ó nìkan yìí ó ju ẹgbẹ̀rún ẹ̀yin tẹ́ ẹ wà ń gbòòrò lọ tẹ́ ẹjọ́ máa abúlé yìí. Tíṣà tó ń wò yìí èèyàn gidi ni jẹ́ tó sọ fún sọ fẹ́ gbọ́ sórí gbogbo abúlé wa yìí
àti gbogbo abúlé tó yí gbogbo abúlé wa ipò kọ̀sẹ́ntì ọ̀fẹ́ náà tíṣà yìí o torí pé òun ni ọlọ́run fi ṣe sábàbí táwọn ọmọ wa fi ń kàwé tí wọ́n fi ń soríire àbí mélòó ni nínú yín tí ó jẹ́ olówó lẹ́ẹ̀jẹ́ ọmọ abúlé ìtẹ́ yọjú sí àmọ́ ebi bámúbámú lẹ yóò lẹ̀ ń ṣe ẹ mọ̀ pé bí ń pọ́nmọ ẹnìkan kan àfi kẹ́ ẹ wálé lẹ́ẹ̀kan kẹ́ ẹ máa ṣe sí àárí mi láàrin ọdún mẹ́wàá tẹ́ ẹ bá wálé ṣé yóò láwà dúró sí alábí so tún fẹ́ gbọ́ sórí lẹ́yìn baálẹ̀ wa ní abúlé yìí tún lọ lọ́run wa o torí náà pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ kó o jókòó ẹ jẹ ọgbọ́n tíṣà yóò dáa fún ọ ó sórí rẹ má bínú ajá rẹ ló sùn sí ọ̀la ọgbọ́n ọmọ rẹ jíṣẹ́ yóò dáa fún ọ. ẹ̀túrẹ́ ẹ̀ náà mo ṣe ní kẹrí mi kẹ́ ẹ máa bọ̀ ká lè yanjú ọ̀rọ̀ tiwa. ọ̀dà ààrẹ nu ẹnìkan wa ló ń lówó dẹ̀dẹ̀rẹ̀ kan yọ fún ọkùn nítorí kan òun paná lásán ẹ̀ tíṣà ọmọlúàbí yóò dáa fún ọ ó sórí rẹ kò sí wàhálà kò sí bó bá ya mo ní mi kísà lọ́sọ̀ ìbá ya lóde àfi sùúrù èyí ọkùnrin náà ti fẹ́ mú wa. ẹ̀rẹ́ ọlọ́run ti ṣe ǹjẹ́ o. Cooking is one of the oldest art in the world, and Gasland Nigeria Limited is even making it finer. Ayo, iléeṣẹ́ Gasland Nigeria Limited ló ní kí ara ilé àti ara oko kí ó máa gbádùn oúnjẹ sísè láì fojú winá. Gasland Nigeria Limited, when you cook and enjoy it, then the art will keep getting finer. Gasland Nigeria Limited, oúnjẹ gidi báyìí ṣó ń lọ rẹ́ àwọ̀. Gasland Nigeria Limited ni mo fọwọ́ sọ̀yà fún. Gasland Nigeria Limited ó wà ní number 1 Gasland bus stop, Alpha Grace Estate, Nihot, Elenu Shonsho Road, Baptist Ground, Ilé Tuntun, Ìbàdàn. A sì tún wà ní block 1 Orita Bashorun Estate, Àkóbọ̀, Ìbàdàn. Gasland Nigeria Limited a wà ní Èkó, Ọ̀yọ́, Ògùn àti káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Gasland Nigeria Limited, ìrọ̀rùn dé fún ara ilé àti ara oko. Tálẹ́lẹ́ yìí, mo ṣẹ̀ṣẹ̀ wọlé lọ mú nǹkan sí ni. How did you get here? Who are you? Ọmọ tí mo ní. Ọmọdé yìí. Mo kẹ́rùn. Yé! Tani yẹn dáná ẹ̀ ń wọ́n nìyẹn. Mo ti sọ̀rọ̀ ẹ̀ fún mi tẹ́lẹ̀. Ìmùtí, ìmú sìgá. Àmọ́ bó bá rí ṣìnà yóò ṣe. Bàbá tíṣà náà ní tẹ́ ń pọ́nlé tẹ́ sọ́ di bàbàrà wípé àrírú ẹ̀ rí. Òun ló wà nínú òkùnkùn tó ń tafà sí mọ́lẹ̀. Àìmọye ló máa ti pa tá ẹ̀ mọ́ ṣe bí ọlọ́run kan táṣìírí ẹ̀ lórí eléyìí ni. Èmi. Ìmúmọ̀ ní ká o tí ò jágbórun ẹni ibi. Ìfínbó wà, akọ́bọ̀ sí èdè. Ajẹ́tùmọ̀ bí. Tíṣà àbí kí ni ẹ ń pè ọ́? Tíṣà! Àṣẹ́ni tá a gbójú okùnrin ọ̀jẹ̀ ni a gbá lóòótọ́. Ìwọ tí a fẹ̀yìntì pé ká mu nínú ọ̀sán. Ọwọ́ ajẹ́ pé kíkan ló ń fún mi mu. Ọbàjẹ́. Ọ̀wà tún rí bòmí ìṣesí. Ọwọ́ ajẹ́ pé ọ̀dọ̀ mi ló ṣẹ́sí. Pẹ̀lú ìwọ̀n tí mo rí sí ọ yìí. Bàbá olóyè, ẹ̀yin náà gbàgbọ́ pé òótọ́ rẹ̀ mo pa ọmọ yín. Èmi kò lẹ́nu ọ̀rọ̀ o, torí ẹni tá a bá apá lọ́wọ́ ẹ̀ òun ló fapá yà. Lẹ́nu ẹ sọ́hún, lẹ́nu sọ́hún, ẹ dákun ọ̀rọ̀ onímọ̀ lẹ́nu apárápá. Wọ́n á kú mọ́ mojú di lásán yìí. Àṣírí ẹ̀ ti tú. Wà á rí bòmí ìṣerú eléyìí sí. Ọ̀dọ̀ mi lọ wá ṣe tí ọwọ́ wo sòsò ọ̀pá lọ́mọ. Àbí? Ó ti dáa. Ọ̀dà. Sórí èbú àlọ́ndà alábàáhùn tàbọ̀ ń tà náà. Ìwọ ti ṣe tiẹ̀ ní ìṣojú ẹ̀ ti dá. Àbí? Èmi náà wá sí tèmi. Wá sí tèmi náà báyìí. Wọ́n sì tèmi.
irú ikú wo ló yẹ kí wèrè yóò kú o. Bàbá, irú ikú wo ló tún yẹ kó kú bí ó ṣe ikú ìbọn? Ìbọn ò dáa. Yóò kú lẹ́ẹ̀kan náà nù, mo fẹ́ kó kú díẹ̀díẹ̀ ni. Ìbọn máa tètè pa kíákíá. Ṣé ìbọn ló dáa? Ìbọn kan ọwọ́ kan. Ọba tó lé ayé wá òun ní wọ. Abọ́lóyè. Ajé tó mọ̀ bí ṣé orí ń sìn pé díẹ̀ kọ́ ni bàbá fi ju ọmọ lọ. Wo èmi gangan lè ṣù tó wà lẹ́yìn èmi lè ṣù. Má káàdú ẹ̀ Àlàbí, kí ló káàdú ẹ̀ fún? Èmi. Àgùnjọ́ mọ́. Abọ́lóyè ló ṣe kí. Pípadà tí mo padà sọ́dọ̀ ẹ̀ láti bẹ́ẹ̀ kó lè gbà mí gẹ́gẹ́ bí ọmọọṣẹ́ kò ń ṣèfẹ́nu mi o. Mo ń dúró di ọjọ́ tí ọwọ́ mi á bá ikú dà láti gbẹ̀san ikú tó fi pa bàbá mi ni. Desmond, ọmọdé ò mọ oògùn ò ń pè lẹ́fọ̀. Èmi lèmi mú ẹwọ ìgboro ò lè fi kú ìgboro pa mí. Alábí lóòótọ́ ni òótọ́ ni ìwọ ló mú mi ṣáwó. Àmọ́ mo fẹ́ kó mọ̀ wípé o ẹni mọ̀ yìí ò mọ̀ ọ̀hún ló dífá fún Ọ̀rúnmìlà tó lọ tún ifá kọ́ lọ́dọ̀ Ámósù ọmọ nǹkan fáì. Ìwọ ló mú mi ṣáwó o àmọ́ àti rí ilé jura wa lọ. Ibi tí agbára ẹ dé ibẹ̀ ni tèmi ti bẹ̀rẹ̀. Desmond, you are dead. Tracy, thank you. Well done, huh? Well done. Dágbére. Tracy. Why? Ọmọ náà Tracy. Àgbáyé, that's one. Desmond. Yeah. I want to ask you something. Yeah, the matter don't dey bother me like Shemo for some time now. Desmond. Baba, I just dey think am say you stubborn gan you. No Baba, how stubborn gan? O disrespect don lakoko. O ṣe lẹ́ẹ̀kejì, ẹlẹ́ẹ̀kẹta tún rè. No wetin dey happen. Baba kò sí nǹkan tó fẹ́ fi kún. Done are done anywhere, any day. Wetin happen? Baba mo ko sha láti lápẹ̀rẹ̀. Wetin be the thing gongo? Tell me. Me wan know. Anybody know say na me and you close pass? Tracy. Amúkun ẹrù ẹwọ́ olókèlè ń wọ ẹ̀wò sàlẹ̀. Ṣọ́ra fọ́jú tó fọ́ láńtà. Nǹkan tó máa bàjẹ́ ju ọ̀rọ̀ láńtà lọ. Nǹkan tí dán fọ́ nínú ayé mi ó kọjá láńtà tàfọ́jú fọlọ́. Ó ti bà gbogbo nǹkan jẹ́ ilẹ̀ ti mọ́. Baba, I don't understand. Alábí Adégbètè. Who be that one? Don ló ń jẹ́ bẹ́ẹ̀ tó bá mọ́ lónìí fẹ́ kó mọ́. Ló pa bàbá mi. Ó pa èmi náà tán títí ló kù. Ká lọ dalẹ̀ inú ẹ̀yìn méjì. Ṣé bí wọ ni? Ìgbà tó o mọ nǹkan tí wọ́n ń pè ní ìfẹ́ ńkọ́. That's my love. Thank you, darling. All right. Take very good care of you. Yeah, and you too. And make sure you put it all out. All right. Don't forget me so now. That's it, bro. Love you so much, okay? Love you too. Sweet dreams, yeah? Bye. Bye, darling. Ciao. Who is kí ló dé tó tún padà wá? Seriously, ọkàn mi ò fi ẹ́ sílẹ̀.
It's just like I should see you over and over and over again. Darling, join the time. All right. All right. Okay. Ciao, ciao. Ciao. Oh, not again. God. Sorry. Daddy, you are okay. Daddy. Why does she pain now? Kí ló dé tó ṣe pain? Sorry. Daddy, you are okay. Daddy, stand up. Èyí mo fẹ́. Mo mọ̀ pé o ò lè gbà mí gbọ́ pẹ̀lú gbogbo nǹkan tí mo ń sọ níwájú ẹ̀. Ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ pé ìṣẹ̀dá ẹ̀rí mi gbogbo ògbà tí mi ò fi sílẹ̀ gbẹ́ ó kàn àyà mi ló wà. Please shut up. You're lying. Mo fẹ́. Mi wá bẹ́ẹ̀ àbí láti wá bẹ́ẹ̀. Ẹ pẹ̀lẹ́ sà. Nurse, ẹ kú iṣẹ́. Báwo ni ẹ ti ń báyìí? Ó ń dà. Ṣé orí yẹn ò fọ́ yín mọ́? Orí ẹ̀ kò fọ́ mi púpọ̀ mọ́ ṣùgbọ́n bí 2 a.m. lóru ẹ̀ ni ó fọ́ mi gan. Sorry. Ẹ pẹ̀lẹ́. Ṣé ìgbà tẹ́ jẹun ẹ̀bí? Bíbí yẹn ti dúró. Ẹ pẹ̀lẹ́. Yeah. Ọlọ́run á fún yín lálàáfíà. Àmín. Ẹ ṣé. Tade. Pẹ̀lẹ́. Èyí mo fẹ́. Pẹ̀lẹ́ ṣùgbọ́n. Ó ti ń bẹ́tẹ̀. Ṣé o jẹun? Mo try.
Pẹ̀lẹ́ ṣùgbọ́n. Má dẹ̀ bínú ọjọ́. Ó ṣàmọ̀ ọkùnrin tí mo ti máa ń sọ̀rọ̀ ẹ̀ fún ẹ látijọ́ ẹ̀. Òun nìyẹn. Ìgbà tí mo dẹ̀ máa fi padà lọ sí ibi tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹ, mi ò rí ẹ ń bẹ̀ mọ́. Má bínú sí mi ṣùgbọ́n. Ìyà ìfẹ́ ni mo jẹ yẹn. Àti pé ẹni tó bá máa jẹ oyin inú àpáta kò ní wẹnu àáké. Tádé. Jọ̀ọ́. Mo fẹ́ bẹ̀ ẹ́. I don't care if anyone is watching. But... Did you say? No, I'm fine. Mo ti ṣe é. Ó ṣe mí. No, ó ṣe mí jíjí. Torí pé ó mọ nǹkan tí mo fẹ́ sọ. Ó lè sọ pé mi ò ṣe tó bá gbọ́ tó máa mọ̀. Nǹkan tó ń gbìyànjú láti sọ ni pé relationship èmi pẹ̀lú ẹ̀ kò ní lè continue. I'm sorry. Èyí mo fẹ́. Just like that. Òkan tí òrò tèmi rárá. Pẹ̀lú gbogbo ohun tójú mi rí. Sweetheart. Hello. Don't go. Don't. But láti gbà yẹn, èmi náà decide pé mi ò tún ní bá wọn ṣiṣẹ́ burúkú bẹ́ẹ̀. Really? Yeah. Proud of you. Thank you very much. The phone? Yeah. Hello, Tade. Èyí mo fẹ́. Báwo lára ẹ? Ara mi wà ń bẹ̀, ó ti ń bẹ̀tà. Mo dẹ̀ fẹ́ rí ẹ fún ọ̀rọ̀ kan. Má bínú, níbo lo wà gan-an? Mo ṣì wà lọ́spítù. Wo Tade, má bínú, mi ò ní lè make ẹ lénìí because èmi àti sweetheart mi fẹ́ sáré débì kan and it's very important. Ibo nìyẹn? Cinema house ni. That's nice. Má bínú ṣòṣùgbọ́n ó ṣe. All right.
But tó máa ṣèrànlọ́wọ́ kan fún mi. Bá mi sọ fún Desmond wípé bó pẹ́ bóyá lórúkà ṣe máa gbòrúkà. Okay. All right. Bye. Okay, enjoy. It's a beautiful place. Kí ló ṣẹlẹ̀ ní báyìí? Beautiful place. Are you Mufa? Yeah. To marry me. Desmond. Your game is up. You are under arrest. Yeah, Tade. But not just Tade. I am Inspector Tade Ogidon. Iṣẹ́ ajé ló sọ̀rọ̀ bí o. Tade. Sir. Ṣé o dẹ̀ lérò yìí pé ọgbọ́n tó fẹ́ dá ẹ̀ máa work ṣá? Ọ̀gá, gbogbo àná la mọ̀ pé Desmond ò kí ń ṣe ẹran rírọ̀. Gẹ́gẹ́ bí mo ṣe study ẹ̀, ọmọbìnrin yẹn náà ni a lè lò láti gbà wọlé sí lára. Let me give it a try, sir. Okay. Wish you best of luck.